sórí tó bá ṣe pé ìwọ ọgbà tẹ́lẹ̀ tètè lọ gbà ní ìsìn o. Akọni alágbára ojúlówó aṣojú ọmọ Yorùbá òun ni Sunday Igboho, òun ni olóyè Ìgbòho Òòṣà. Awọlé tì í àgbẹ̀ tí bàbá bẹ̀. Ẹni mo dín ẹgbẹ́ lu bàbá wa. Kálẹ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ níbí. Ebi nìkan mọ̀ ní Sunday Igboho. Ẹ dín ẹgbẹ́. Toyúntoyún. Ẹni tó bá gbé owó fún yín. Ẹ jí gbé. Ẹ tún pa. Ẹ tún pa olóyè ẹ̀gẹ́. Ọwọ́ nígbòho. Ẹrú mi ò tiẹ̀ bà yín. Kúkúlájà mi kì ò tiẹ̀ dẹ́rù bà yín. Nílùú bàbá mi. Eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àyíjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà. Ẹ tí ó bá gbọ́ Yorùbá ẹ tú fún. Àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho. Èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni. Nǹkan tí mo ń ṣe lóńdù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ sẹ́nu mi kọ́sẹ́ mọ́ bíire kò sẹ́ni tó lè gbé lójú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ inú ẹ̀ lẹ́sẹ̀ lọ́kùn fúlàní àwọn tó ń ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ bá wọn sọ́tọ̀ ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ṣe yìí kò dáa ẹni mo já àwọn yẹn wá gbé bí wọ́n pa àwọn yẹn. Àkọ́kọ́ inú tó kọ́kọ́ dùn mọ́ mi nínú ìrìn àjò yìí tí olóyè Sunday Igboho rìn nílé tó jẹ́ kí n mọ̀ rí pé gbogbo àwọn fọ́nrán tà ń ṣe ń dé tí olóyè Igboho ṣe ní mọ̀jàmọ̀sá ìlà mákin lójú ogun. Ẹ mọ̀ gbọ́ tégún bá ń lé ní tàǹsá ẹ̀rù eégún kọ́ ní ń bá ní o ṣùgbọ́n àfẹ́kọ́jẹ́ ò bàjẹ́ lójú àwọn ọ̀gbẹ̀rì. Kì í ṣe pé ó dá mi lójú gbangba ní ìsìn pé kì í ṣẹ̀rù bandit àbẹ̀rù àwọn afẹ̀míṣòfò ní ń ba olóyè Igboho. Nítòótọ́ olóyè Igboho dẹ̀ sí tán mo dẹ̀ nígbàgbọ́ pé ọlá àánú kan yóò mọ kó yọ ṣùgbọ́n kọ́kọ́rọ́ bí yín ajájẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ran olóyè Sunday Igboho, gbogbo ẹ̀yin tẹ̀ ń ti olóyè Sunday Igboho pé kí wọ́n jà kí wọ́n jáde kí wọ́n ṣe bí wọ́n ti tó. Ó ń lù gbogbo yín o, ó ń lù tí ó ti eégún ní ọmọ lùlù fún pé o mú dà lọ́wọ́ o lè fi bẹ́ẹ̀ nìkan kan ṣe bí bàbá rẹ. Olóyè Igboho ṣe tán láti gbèjà Yorùbá ṣùgbọ́n ẹ̀yin náà mọ kọ́kọ́rọ́ tó bí yín ajájẹ́. Ẹ sì ti mọ̀ páwa tá à ń fẹnu sọ online ó lójú ibi tó tòlu ọ̀rọ̀ ti ṣòro sọ ní ìsìn ṣùgbọ́n ọ̀rọ̀ ò ní tóbi káfọ̀bẹ bò ẹnu náà la fi sọ. Ẹ worú ìgbésẹ̀ àti ìrìn àjò tó lóyè Igboho rìn yìí pẹ̀lú àwọn Fúlàní tí wọ́n ń bẹ nílùú Òkè-Ò ìlú Ìgbòho nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹrú ọ̀sà kò sí bó ṣe wulẹ̀ kó rí ọ̀pá ẹ̀rù àmọ́ fi ni àìsábà fi tètè náà yàn àti pé ibi tá a bá ti lọ́rẹ̀ẹ́ tó pọ̀ tá a lọ́tà tó pọ̀ ọ̀rọ̀ tó ń gba sùúrù. Ẹ̀yin àgbààgbà nílùú Ọ̀yọ́ pàápàá jùlọ ẹ̀yin àgbààgbà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin àgbààgbà nílẹ̀ Ìbàdàn ẹ má jà á máa ń fi àwọn nǹkan báyìí rántí àwọn ẹni rè. Káwa máa wò pé táwọn Arísekọ́lá Àlàó bá ń bẹ láyé wọn ó ti pe gómìnà wọn ó bá gómìnà sọ̀rọ̀. Káwa máa wò pé Tádédibú bá ń bẹ ṣé Ìbàdàn ó rí báyìí ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó rí báyìí. Kálàáfin Ọ̀yọ́ tàná bá ń bẹ ṣé Ìbàdàn ó rí báyìí. Àìṣedéédé ara ayé ní mú ní rántí ara ọ̀run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo mọ̀ pé ìyá àgbààgbà kan ń bẹ tẹ́ ẹ jọ jẹ̀sẹ́ bì nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ lè pe gọ́vnà Ṣèyí Mákindé tẹ́ ẹ lè bá gómìnà sọ̀rọ̀ wípé n ti ń bẹ́ńlẹ̀ yìí kì í ṣogun àdájá o ó ti kú ológun agbára ó ti kú ológun ìfẹ́ inú ó ti dogun fọgbọ́nkọ́gbọ́n ẹjẹ́ àfagọ̀kọ́gbọ́n ká lè bá àrọ́nà lọ
ó ti dìwọ́ dá kémi dá kí gbogbo wa ó jọ pawọ́pọ̀ torí pé àpọwọ́pọ̀ òpè a máa pọ̀ta bá a bá ti ẹ̀rọ gbogbo ẹ̀ ẹ já ronú àwọn ọmọ tí wọ́n ń gbẹ́ngbèkun ọmọ tí ń lo oko oṣù kan àbẹ́ ìrántí ni àbẹ́ ìgbàgbé láì jẹun láì mu láì pààrọ̀ aṣọ láì wẹ̀ ha Your Excellency ẹ jọ ẹ fọwọ́ wọ́nú gbogbo orí tẹ́ ẹ fẹ́ ní ó tẹ̀ yín lọ́wọ́ a mọ̀ pé gbogbo ètò tẹ́ ẹ̀ ń ṣe kó lè bá a dáa ni a mọ̀ pé gbogbo òrìn àjò tẹ́ ẹ̀ ń rìn kó lè bá a dáa ni ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ ẹ mọ̀jà fìrìn àjò àwọn ọmọdé yìí ṣòṣèlú àtolùkọ́ tí ń bẹ ń bẹ àtàkẹ́kọ̀ọ́ tí ń bẹ ń bẹ ẹ̀yin lọ́lọ́run pè ní nọ́mbà 1 tiwa nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí gbogbo ayé ló sì máa fẹ́ ni tí ó bá ṣàbòsí ni ó mọ̀ pé ìjọba yín ṣe dáadáa kékeré ló kù tẹ́ fi yọrí ìjọba yìí Elédùmarè yóò jẹ́ láṣeyọrí rere ẹ má fi ṣó géńgé ẹ má fi bàdíjẹ́ ẹ má da ìfẹ́ yín nù lọ́kàn aráàlú àṣeyọrí kan tó kù mo mọ̀ dájú ẹyọ kan tẹ́mi gangan mọ̀ ni pé inú yín ò lè dùn sí àwọn tí wọ́n wà nípò tí wọ́n wà yẹn wàláhì tàláhì sùnmọ́ bẹ́ẹ̀ téèyàn bá kì í ṣe ọ̀tá abiyamọ tí kì í ṣe olórí ibú ayé àtọ̀run inú ẹ lè dùn pẹ̀lú ipò tí wọ́n wà yẹn pàápàá jùlọ tí ò ní ronú lórí ẹ̀ níṣẹ́jú kan tí ò bá ṣàwọn ńkọ́ tó bá ṣàwọn ńkọ́ Your Excellency mo mọ̀ pàdé ẹ̀yin làágùn ìyẹn ni ò já mọ̀ ṣùgbọ́n lákòókò yìí ẹ fọ̀tá sọ̀rọ̀ ẹ̀ kẹ́ ẹ lè bá àrọ́ náà lọ ẹ ro tàwọn orí tí ń bẹ ń bẹ ẹ mọ̀rò tàwọn tí wọ́n ń jam tọ́ọ̀kì online ẹ mọ̀rò tí kálukú ń sọ nípa yín ẹ mọ̀rò ẹnu àbùkù tí wọ́n fi ń kànjọba yín ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èdè nù ẹ jẹ́ àfọgbọ́n ológun ẹ jẹ́ àfikún tìbílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wò ó ọmọ burúkú wúlò ju ogun bá lé o torí pé ìyàwó kúkúrú wúlò tó bá dọjọ́ ọjọ́ kálukú náà lọ láǹfààní tiẹ̀ ẹ̀yin náà lẹ lórí yín bẹ́ẹ̀ bá tìgbòho lẹ́yìn tẹ́ ẹ rìn bó ṣe yẹ kẹ́ ẹ rìn tẹ́ ẹ jọ wá àjọṣepọ̀ torí ní táwa ń sọ tí Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ nìyẹn lójú àwọn ọ̀pọ̀lọpọ̀ ó ń dàbí pé mo kórìíra Ìgbòho mi ò kórìíra Ìgbòho ìjọba àti ń tà ń lò ó lọ lákòókò yìí bí èèyàn bá gbẹ́sẹ̀ jù lórí dáadáa yóò bára rẹ̀ níbi tí ò lérò ẹni tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ràn ẹ ní fẹ́ ká burú ọkàn ẹni tẹ́ ẹ bá fẹ́ràn ẹ ní fẹ́ ká dánwò ọkàn ìnìmọ̀ràn tá à ń fólóyè Ìgbòho kò sí nǹkan kan bẹ́ẹ̀ n ò lẹ́bọ lẹ́rù n ò pé kíkẹ́ ní ọ̀dà ó bàjẹ́ n ò pé káwọn ọmọ tí ń bẹ lájò ọ̀rá síbẹ̀ èmi náà bí tèmi kí ló dé tí màá mọ̀ takò kún wọn mọ́ rìnrìn àjò ṣùgbọ́n orí ọmọ tó gbà kó gbogbo alájọ ọmọ tí ó tẹ̀yìn ẹ̀ yọ bàbá olóyèrò ijó òní tí ń gba mẹ̀kúnnù lẹ̀ kálukú tí ò lówó lọ́yà tí ò lówó ilé ẹjọ́ tí wọ́n ń darí sí ṣọ́ọ̀pù rẹ̀ tí wọ́n lọ yanjú ọ̀rọ̀ wọn nígbà bàbá bọ́ọ̀bẹ̀ tó lóun dupò tó lóun duyè mọ tójú rẹ̀ tí ń rí ìwọ̀nba frustration tí ń rí wọn ti tó kó withdraw pé òun ò ṣe mọ́ tó bá ṣe pé já aráàlú náà lára bí fẹ́ gbé ṣe sọ fún wọn kí wọn ó du ẹ̀mí ara wọn kí wọn ó ro tẹbí wọn kí wọn ó ro ti mọ̀lẹ́bí kí wọn ó ro tọmọ kí wọn ó ro tìyàwó ọ̀lẹ ní gbìjàdú o bẹ́ẹ̀ ni àti pé àwọn tí wọ́n fẹ́ gbìjà gan bẹ́ẹ̀ nìkan ṣe ń lọ sọ́nà Ẹgbẹ́dá bẹ́ẹ̀ lẹ́nìkan máa lọ ọ̀nà Akówọnjọ bẹ́ẹ̀ nìkan ṣe ń lọ sọ́nà Ṣómólú Bàrígà lẹ́lòmí ó borílẹ̀ kò wá sí bó ṣe lè lé tó pangúfò onípàànù wọn ṣe mọ̀lẹ́bí bus stop làwọn méjèèjì òpópónà kan lọ́pọ̀ pawọ́pọ̀ Your Excellency ẹ jẹ́ kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n bẹ gómìnà ọlọ́lá jùlọ kí wọ́n tẹ̀lé mọ̀ràn àwọn ọmọ kéékèèké kí wọ́n tẹ̀lé mọ̀ràn àwọn àgbàlagbà Elédùmarè tó sọ yín débi tẹ́ ẹ dé o ọmọ bẹ́ẹ̀ ṣe tẹ́ fi làlùyọ tẹ́ fi ṣàṣeyọrí níwọ̀nba ọdún péréte àtọjọ́ péréte àtòṣù péréte tó kù tẹ́ fẹ́ lò lórí àlééfà ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ràn yín bàbá ẹ ṣe ètò tó yẹ ẹ mọ́ lòpọ̀ bẹ́ẹ̀ ṣe tó ẹ fa gbogbo ọba aládé mọ́ra ẹ ṣe ètò tó yẹ láàrin ẹ̀yin àti Olúbàdàn ẹ ṣe ètò tó yẹ láàrin ẹ̀yin àti Ṣọ̀ún ẹ̀yin náà lẹ lolúgbọ́n ẹ̀yin lẹ láláàfin Ọ̀yọ́ ẹ̀yin lẹ lọ̀kẹ̀rẹ̀ Ṣakí
ẹ̀yin lẹ la Ṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn, gbogbo ọba aládé nípínlẹ̀ Ọ̀yọ́ abẹ́ ìṣàkóso yín wọ́n wà. Ẹ pè wọ́n jọ, ẹ jọ ṣèmọ̀ràn. Ìmọ̀ràn tí kálukú bá jọ mú wá, torí àwọn ọmọ tí wọ́n wà níbi wọ́n wà àwọn ọgbọ́n lẹ lè fi gbà wọ́n kalẹ̀. Ètò ìdáàbòbò ìlú Ọ̀yọ́ lápapọ̀, ọgbọ́n àtagọ̀ lẹ lè fi gbà wọ́n kalẹ̀. Ó ti kú ò lágbára torí pálàǹgbá ti lọ rè dúró sórí èṣù. Kò sí bá a ṣe sọ̀kò mésù tí ò ní bá, kò sí bá a ṣe sọ̀kò málàǹgbá tí ò ní bẹ́ṣù. Your Excellency Olóyè Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé, bàbá ẹ mọ̀ pé díẹ̀ ni ìkó tínú ẹrù ìyàwó. Ẹ pé gbogbo àwọn ẹlẹ́sìn jọ, ẹ pè wọ́n lẹ́lẹ́sìnjẹsìn, ẹ jẹ́ kí gbogbo wọn fún yín nímọ̀ràn. Ẹ ṣe ètò tó bá yẹ láàrin fìgìláńtì àtọlọ́pàá, ẹ ṣe ètò tó bá yẹ láàrin olóyè Sunday Ìgbòho àti gbogbo àwọn ẹ̀ṣọ́ tí wọ́n jẹ́ṣọ́ aláàbò. Ẹ jẹ́ kí kálukú ó ṣàdéhùn, ẹ jẹ́ kí kálukú ẹ mú kálukú lóhùn. Bó ṣe wù kó lé tó, bó ṣe wù kó náà sí tó, gómìnà òkúkú ní kó dẹ́bùtì rẹ̀ lẹ́yìn àtàwọn kọmíṣánná rẹ̀ kí wọ́n pa àwọn gbàgbó ẹ̀sìn ẹ̀lẹ́ lọ. Àwọn lọ́ọ̀rẹ́ gbà wọ́n tí wọ́n mú kalẹ̀. Àwọn èèyàn náà lẹ́ràn lọ. Ṣùgbọ́n kàn wa ò gbà á. Ó ti ń dami tútù sí wa lọ́kàn. Torí kálukú wò pé bọ́ bá ṣèmi bọ́ bá ṣe wọ́n ń kọ́. Lóòótọ́ àti lódodo, gbogbo ìrìn àjò tẹ́ ń rìn láti fàfọ̀mọ́ ìlú, wọ́n lófin kan bẹ́ ń tòótọ́ tó mú kí wọ́n lọ rè wọlé tí wọ́n wó. Mo tọrọ gáfárà tó bá ṣe pé bẹ́ẹ̀ lórí. Ìyún ilé àwọn tí wọ́n jí ẹbí pẹ̀ǹtẹ̀lẹ̀. Bàbá ẹ sì rẹ́pọ̀, ẹ gbà láfíà láyè. Ohun tẹ́ ẹ ṣe tó dùn mọ́ mi jù. Nígbà tí ṣẹlẹ̀ sí Pẹ̀ǹkẹ́lẹ́, Olóyè Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé rebẹ̀, wọ́n lọ rèé ṣàbẹ̀wò fún. Wọn ò fi ṣẹlẹ́yàmẹ̀yà ẹgbẹ́. Wọ́n bá olóyè Adélabú Pẹ̀ǹkẹ́lẹ́ mẹ́ẹ̀sì, wọ́n bá kẹ́dùn. Wọ́n sì yọ̀ǹda gbogbo agbófinró ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n ó ṣe láwárí tóbìnrin wá nǹkan ọbẹ̀. Ọwọ́ á tán, wọ́n tó wá fìfẹ́ hàn, wọn ò fi ṣẹlẹ́yàmẹ̀yà, wọ́n ní wọ́n dalé ọ̀hún wó. Bó tiẹ̀ jẹ́ pójú láìfí làwa kan fi wò ó wípé ó yẹ kí wádìí ọmọ lọ ni wọ́n á lófin ni pé tó ilé tí wọ́n bá ti bá nǹkan tó jẹ mọ́ bí à ń gbé èèyàn, ẹ kí gbogbo ibẹ̀ ó dérú. Tó àwa ò mọ̀fin o, àwọn tí wọ́n mọ̀fin náà wọ́n ní bó ṣe yẹ kó rí nu. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, gbogbo àwọn kándídéètì ṣé wọ́n ń bínú ni, ṣéjà òṣèlú ni, sọ́tẹ̀ òṣèlú ni, èwo gan-an níbẹ̀. Ìní máa fi ní ká kúkú fọ̀tá ṣọ̀rẹ́. Ìwọ̀nba tó kù nínú ìjọba yín kí wọ́n mọ́ fọ̀rọ̀ jínigbé, apanilẹ́kún, adá wàhálà sí ni kí wọ́n mọ́ fi bàjọba yín jẹ́ torí ìjọba yín ti dáa. Ó kàn jẹ́ pé kì í dáa kọ́ mọ́ kù ibì kan ni, ṣùgbọ́n ibi tó kù sí ibi tó sẹpẹrẹ ni. Àmì ètò fẹ́ kún yìí lọ́fẹ́ lágbára. Ẹ má jẹ́ wọ́n bá sí ọdún méje jẹ́ mọ́ yín lọ́wọ́. Elédùmarè ti kọ́ yín mọ̀ ọ́n ṣe. Ẹ wo nǹkan àràmọ̀ǹdà oríṣiríṣi bó tilẹ̀ jẹ́ pé ìlú Ìbàdàn ló fì sí, ṣùgbọ́n ẹ já wo nǹkan tuntun tó wọ̀ pínlẹ̀ Ọ̀yọ́ nínú ìjọba yín. Èmi ń fàsìkò yìí bẹ̀ yín, mo ń bẹ̀bẹ̀ fáṣeyọrí tí gbogbo ìlú retí látọ̀dọ̀ yín. Ẹ̀yin tẹ́ ẹ bá wá súnmọ́ lóyè Sunday Ìgbòho, ẹ bá wọn náà sọ̀rọ̀. Ìrìn àjò tí wọ́n ń rìn yìí ti dáa báyìí. Kí wọ́n mọ̀ wulẹ̀ máa gbé fóònù wọn máa sọ̀rọ̀ sí fídíò torí pé téèyàn bá ń wo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀, ẹṣẹ́ rí sọ̀rọ̀sọ̀rọ̀ ń bẹ, gbọ́rọ̀gbọ́rọ̀ ń bẹ, sọ̀rọ̀sọ̀rọ̀ ń bẹ. Àwọn ọ̀rọ̀ tó bá lè pẹ̀tù sáwọ̀, wọ́n ní ẹja húgi ọ̀tẹ̀ ká tó gbégi ìfẹ́ kó lè bá a ṣèṣọ àlàáfíà. Lóòótọ́ lẹ kọ lẹ́tà sí ìpínlẹ̀ Ọ̀yọ́, èmi ò rí o, ṣùgbọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n táwọn àgbààgbà ò bá kọ́kọ́ yọjú sọ̀rọ̀ náà kí wọ́n yanjú kí ní bí gómìnà nínú, ọ̀nà wo ló Ìgbòho gbàṣẹ gómìnà, ọ̀nà wo ni gómìnà gbàṣẹ Ìgbòho, kí wọ́n kọ́kọ́ yanjú ẹ̀. A mọ̀ pé pátì ọ̀pápọ̀ lásìkò yìí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ní ṣẹgbẹ́ federal tí sì ń jìyà ń stéètì, ọ̀pọ̀lọpọ̀ ní ṣẹgbẹ́ stéètì tí ń jìyà ń federal. Àti mọ̀ pé tó lóṣèlú nù, ibi gbogbo láti káàdì alẹ́, ọbẹ̀ nìkan yàtọ̀ síra wọn. Ẹ dákun, ẹ rò tàwọn ọmọ yìí, ẹyọ kan yẹn tó rò, ẹ rò tàwọn òbí àwọn ọmọ kan tí wọ́n ń bẹ́ẹ̀, ẹ rò tàwọn ọmọ òbí kan tí wọ́n ń bẹ́ẹ̀. Gómìnà ó mọ̀ dọ́wọ́ yín, gómìnà ó dọ́wọ́ yín o, ó dọ́wọ́ yín o,
ó dọwọ́ yín o ẹ̀yin àgbààgbà òṣèlú ẹ̀yin tẹ́ ẹ dìlú mú ẹ̀yin alátìlẹ́yìn gómìnà Ṣèyí Mákindé Mr. Seye ẹ ní jábọ́ o inú alátìlẹ́yìn ìjọba yìí tí fi ń ṣàṣeyọrí lẹ́wà bàbá wa ọlọ́pọ̀ èèyàn nínú alátìlẹ́yìn ìjọba yìí lẹ́wà Alhaja Monsura Sumonu àtọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ń láǹfààní àti morúkọ wọn tàbí dárúkọ wọn ẹ bá wa ṣàtìlẹ́yìn fún gómìnà bẹ́ẹ̀ ni torí pé ẹni tó bá wà níwájú kọ́ mọ́ kí ará ẹ̀yìn kú iṣẹ́ torí pé àwọn ni wọn èyí jẹ́ kó ṣubú àwọn ni wọ́n ń ṣalátìlẹ́yìn fún èèyàn níbẹ̀ lẹ́yìn ọba tí wọ́n fi ń pè lálẹ́ ìbáwò ẹ bá gómìnà sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ wà rẹ́pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n wà rẹ́pọ̀ láàrin gbogbo ọba aládé ó kọ́kọ́ tàbùkù kí gómìnà máa ṣe nǹkan ká máa rọ́ba méjì mẹ́ta mẹ́rin tó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọba nípínlẹ̀ Ọ̀yọ́ gómìnà náà ló fi wọ́n jẹ àmọ́ tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́lú tí ò bá dídí kan tó ti ṣẹ̀ṣẹ̀ ìdéédé iṣẹ́ o tó tí fídíò mi ìbá láǹfààní àti kan gómìnà Mákindé lára èmi bẹ̀yìn ni o àtúnṣe tó bá yẹ kẹ́yìn àgbààgbà ó ṣe pàápàá jùlọ bàbá wa Olúbàdàn tòní gbogbo wa amúkun ẹrù ẹ wọ òkè láwọ àwòsàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ̀m̀bẹ́ ló tutù lójú ògbóná nà ẹ kàn ń wò pé àbí sódà àbí ọ̀rẹ́ ṣùgbọ́n tí ọ̀bá rẹ̀ èyí náà mọ̀ ń tọ́ yẹ ká rí tó bá wá rẹ̀ èyí náà mọ̀ ń tọ́ yẹ ká máa rí ojú tá a jọ fi pín yán kíkọ́ lẹ fi ń pín ọbẹ̀ yìí ojú tá a jọ fi pín bẹ̀ kọ́ la fi ń pín yán o ó ti di lẹ́bẹ̀ẹ́bá là á họ wo obìnrin bá a bá ó gbùrọ̀ yọwọ́ jàánù ó yé yín jù mí lọ o ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí mo kà kalẹ̀ yìí àtẹ̀yìn tẹ́ ẹjọ́ mọ́ra yín ẹ ṣe ètò tó yẹ o ìfẹ́ ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú o ìṣọ̀kan wà á tẹ̀lé a mọ̀ pé kò lè ṣẹlẹ̀ ibi ẹlẹ́yàmẹ̀yà ẹgbẹ́ bá wà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀já ṣe ń tọ́ yẹ ká ṣe lásìkò tó tọ́ o bẹ́ẹ̀ ni ṣèbẹ́ ni wọ́n pòsì pé wọ́n pa nínú àwọn tí báńdíìtì kó l'Ógbómọ̀ṣọ́ lẹ́sìn ẹ̀lẹ̀ ṣe bí ńlá rí mẹ́yẹ ẹ̀mí tí ó ti tún sọnù tí wọn ò pòsì ẹ̀ ẹ dákun ẹ mọ̀jà àwọn ọmọ yìí ọ̀dọ́mọ ọlọ́mọ ẹ mọ̀jà àwọn ìyàwó yìí ó díyàwó yàwó ẹ mọ̀jà àwọn ọkọ tí mẹ́mẹ́ ọ̀dọ́kọ ọlọ́kọ abẹ́ ti gbàgbé pátá àwọn ọmọ jèsì tí ń bẹ ńbẹ̀ tí wọ́n bá dàgbà síbẹ̀ tí ẹ mọ tí irú wọn náà tó padà dà bá a bá sì múrú wọn á fẹ̀sùn kàn wọ́n á ní dájọ́ rí fún wọn àti á ti gbàgbé pé kò sí ọmọ àjànàkú èyàrá ibi tá a bá gbé ibẹ̀ là á ṣe Your Excellency olóyè Abíọ́dún Ṣèyí Mákindé ní ṣiṣẹ́ ní jábọ̀ ẹ fa àwọn èèyàn mọ́ra ẹ pe olóyè Sunday Ìgbòho ẹja yín àgbààgbà tẹ́ ẹ lè pè wọ́n tí gómìnà bá tiẹ̀ ń wò páwọn ní nọ́mbà 1 tó sáwọn láti pe ẹnìkan àfi kẹ́nìkan ó gbà fáwọn bẹ́ẹ̀ ni ó tọ́ bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ tó lóyè Sunday Ìgbòho náà dẹ̀ ń wò pé tí wọn ò bá rán mi ṣé màá wá lọ torí náà mọ tó fi wí wọ́n mọ̀ pé ẹni tó bá galàbùkù máa wá kí wọ́n mọ̀ pé wọ́n ń dẹ pàkúté yípo àwọn ni ó lójú ìrìn àjò táwọn lè rìn èèyàn ló wọ́n ràn wá lẹ́rù wa ló wúwo sáwà la lọ́rùn tí ewu ni ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run á máa dájú lórí gbogbo yín àtàwọn àtẹ̀yìn ẹ̀yin àgbààgbà ẹ ṣàtúnṣe o ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ̀ lè bá gómìnà sọ̀rọ̀ kó yí ọ̀hún yín padà kò sí bẹ́ẹ̀ ẹ̀dá ò ṣe ga tó láyé yóò láláyàfi o ẹ̀dá ò ní aláyàfi o ọlọ́run kò wá mọ̀ ṣe o gbogbo ìdílé tọ́rọ̀ kàn ẹ kú àmúmọ́ra o ẹ kú ìrọ́jú o gbogbo tó yẹ kí ìlú ṣe wọ́n ṣe o àwọn olùkọ́ daṣẹ́lẹ̀ o àwọn ọmọ iléèwé ṣe protect o kò sára tá a dá tán o síbẹ̀síbẹ̀ tó àwa náà tó rí o ṣe rí i pé ọ̀rọ̀ wa ti wá dọwọ́ Ọlọ́run báyìí àwọn tí wọ́n lọ́rọ̀ yìí kì í sọ̀rọ̀ àdúrà ṣe rí i pé wọ́n ṣàṣọjù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá ní nǹkan tá a lè ṣe àdúrà náà ló kù. ẹ̀yin ènìyàn wa kí lóhun tí ẹ bá wa rí sọ sí ohun tí bọ́dà wa yìí sọ o
gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ nílẹ̀ Yorùbá yìí o. gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá yìí kí ìlú lè rojú kó lè ráyè o. ìjínigbé ìpànìyàn yóò ti ń pọ̀ jù o. ẹ̀yin ènìyàn wọ ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yà ní dààmú o. Àṣàkẹ́ TV show.